ìfẹ́ tí ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ànábì. ìfẹ́ tí Mọ̀lánà Sheikh Ibrahim tí wọ́n fẹ́ràn ànábì kò ń ṣe mahabbatul hawa. kìí ṣe ìfẹ́ ta lè pè níbi àbí ìfẹ́ ẹnu. mahabbatu li imtisali awamirillah. Allahu Akbar. ìfẹ́ ni tó jẹ́ pé ní ti títẹ̀lé àṣẹ Ọlọ́run ni. Ọlọ́run sọ pé ya ayyuhallazina amanu inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhallazina amanu sallu wa sallimu. A'udhu billahi minash shaitani. àtàwọn màláíkà. Ọlọ́run ní èmi àtàwọn màláíkà. à ń tọrọ àdúrà fún ànábì. à ń tọrọ àdúrà fún ànábì. à ń ṣàdúrà fún ànábì. à ń ṣàdúrà fún ànábì. ya ayyuhallazina amanu wọ́n á pè yín olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ni mo wá pè yín olùgbàgbọ́ òdodo. sallu alayhi ẹ̀yin náà máa ṣàdúrà fún. ẹ̀yin náà máa ṣàdúrà fún. ẹni tó bá sì ṣe ní lóore la máa ń ṣàdúrà fún. ẹni tó bá sì ṣe ní lóore là á ṣàdúrà fún. tá a bá ní tá a lè fi ṣẹ̀san o ṣé Ibrahim ló sọ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ àwa gbọ́ látẹ̀dọ̀ ṣé Ibrahim. Ànábì ló wí bẹ́ẹ̀ àwa gbọ́ látẹnu Mọ̀lánà Sheikh Ibrahim Niyasss. wọ́n ní ma fa'ala laka khaira. ó ní ẹni tó bá ṣoore fún ẹ. wa laysa laka tawqatu an yaf'ala lahu misla khaira lasi fa'ala laka. tó wàá ní agbára àti lè ṣẹ̀san déédéé oore tó ṣe fún ẹ. falitukafi bidu'a. èyí tó dáa jù ní pé kó san oore yẹn pẹ̀lú kókó ṣàdúrà fún. Ọlọ́run ṣe àsàlátù fún ànábì. Ọlọ́run ṣe àsàlátù fún ànábì sallallahu alaihi ó wasallam. sì pa àwa mùmínì láti pé káwa náà ká máa ṣe. ó sì pa àwa mùsùlùmí láṣẹ wípé àwa mùmínì wípé káwa náà máa ṣe é. Ọlọ́run nífẹ̀ẹ́ ànábì ló ṣe ń ṣàsàlátù fún. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì tọ́lọ́run ní òun ló fi ń ṣàsàlátù fún. àwa mùmínì tó wá pè. àwa mùmínì tó pè. tó ní ká máa ṣàsàlátù. tó ní ká máa ṣàsàlátù. tá a bá nífẹ̀ẹ́ rẹ̀. tá a bá nífẹ̀ẹ́ rẹ̀. a lè rá ṣàsàlátù. a lè rá ṣàsàlátù náà ṣe. sallallahu alaihi wasallam. àfi ká kọ́kọ́ nífẹ̀ẹ́ yẹn ná. àkọ́kọ́ nífẹ̀ẹ́ yẹn ná. àkọ́kọ́ nífẹ̀ẹ́ yẹn ná. ẹni tá a bá sì fẹ́ nífẹ̀ẹ́ a gbọ́dọ̀ mọ ìpọ́tántì. ẹni tá a bá sì fẹ́ nífẹ̀ẹ́ a gbọ́dọ̀ mọ bó ń tọ̀ ń ṣe bó ṣe ṣe pàtàkì tó. pàtàkì yẹn ló máa fà wá lọ ibi ìfẹ́ rẹ̀. pàtàkì rẹ̀ tá a bá mọ̀ yẹn òun ló máa fà wá lọ síbi ìfẹ́ rẹ̀. ilé ni a ṣe ń ṣe gbogbo alójú kòkòrò nípa ìfẹ́ Rasulullah sallallahu alaihi wasallam. òun ló fà á tí àwọn bàbá wa fi ń ṣe gbogbo wa lójú kòkòrò nípa ìfẹ́ Ànábì Muhammad wípé ká fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan lọ. likuli ṣeyi dirasat. gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́. àwọn yóò wá sọ pé a tún kọ́ ẹ̀kọ́ láti nífẹ̀ẹ́ ànábì. àwọn kan sọ pé ṣé èyí tó máa ń kẹ́kọ̀ọ́ láti nífẹ̀ẹ́ ànábì ni. èèyàn ń kẹ́kọ̀ọ́ rẹ o. èèyàn ń kẹ́kọ̀ọ́ rẹ o. ó ní bá a ti ṣe o. tábà wá kọ́ bá a ṣe nífẹ̀ẹ́ ànábì. tábà wá fẹ́ kọ́ bá a ti nífẹ̀ẹ́ ànábì. ta ló máa jẹ́ tíṣà wa. ta wá ní tíṣà wa ta ní proprietor wa ta ní ó tọ́ wa sọ́nà. Allah. ta ló nífẹ̀ẹ́ rẹ̀ tí a rí nàtíjà ìfẹ́ yẹn. ta ló nífẹ̀ẹ́ ànábì àtà débi tá a fi rí nàtíjà ìfẹ́ náà báyìí. àwọn Fúlàní. àwọn Fúlàní. tí Fúlàní bá ní pírọ́blẹ́mù àìsàn kan. tí Fúlàní bá ní pírọ́blẹ́mù àìsàn kan. tó bá ní wàá fún lóògùn. tó bá ní wàá fún lóògùn. yóò ní sí àìsàn yẹn ti ṣe é rí. yóò ní sí àìsàn yẹn ṣe é rí. tó ṣe é rí. a ní sórí ti fọ́ ẹ rí. tó bá rí fífọ́ ni a ní sórí yẹn fọ́ ẹ rí. tó bá ní orí òfò òun rí àmọ́ oògùn ẹ̀ lélẹ́yìí. ọgbọ́n orí òfò òun rí àmọ́ oògùn ẹ̀ lélẹ́yìí. Fúlàní ò ní gbà lọ́wọ́. láyé kò ní gbà. tó bá fẹ́ fún Fúlàní lóògùn orí fífọ́ àbínú rùn. àmọ́ tó bá fẹ́ fún Fúlàní lóògùn orí fífọ́. ẹnìkan tó fẹ́ràn ànábì àti rí nàtíjà. a ti rí ẹni tó fẹ́ràn ànábì a sì ti rí nàtíjà rẹ̀. ọ̀dọ̀ rẹ̀ náà láti kọ́ ẹ̀kọ́ bá ti fẹ́ràn ànábì. ọ̀dọ̀ rẹ̀ láti wá kọ́ ẹ̀kọ́ ọba tí fẹ́ràn ànábì. sallallahu alaihi wasallam. káwá lẹni náà. wá sí Ibrahim. ó ní bàbá wa gbà Mọ̀lánà Sheikh Ibrahim Niyasss.
olólùfẹ́ ànábì àárí díẹ̀ nù kò sí fẹ́ràn ànábì bó ṣe fẹ́ràn ànábì àṣírí tí ìfẹ́ yẹn sọlá ṣé Ibrahim radiyallahu ta'ala anhu